وصحبه أجمعين. ọ̀rọ̀ nípa báàbùl adhan tí a ti bẹ̀rẹ̀ níjẹ̀jọ́ insha Allah ibẹ̀ náà ni hadithi tí a fi bẹ̀rẹ̀ lónìí kí a gbọ́ masnul hadith. عن أبي جحيفة وهب بن عبد الله السوائي قال أتيت النبي صلى الله عليه وسلم وهو في قبة له حمراء من أدم. قال فخرج بلال بوضوء فمن ناضح ونائل. قال فخرج النبي صلى الله عليه وآله وسلم وعليه حلة حمراء حتى كأني أنظر إلى بياض ساقيه. قال فتوضأ وأذن بلال. قال فجعلت أتتبع فهو هنا وها هنا يقول يمينا وشمالا حي على الصلاة حي على الفلاح ثم ركزت له عنزة فتقدم لم يزل يصلي ركعتين حتى رجع إلى المدينة. وعن عبد الله بن عمر رضي الله عنهما عن رسول الله صلى الله عليه وسلم أنه قال إن بلالا يؤذن بالليل فكلوا واشربوا حتى يؤذن ابن أم مكتوم. عن أبي سعيد الخدري رضي الله عنه قال رسول الله صلى الله عليه وآله وسلم إذا سمعت المؤذن فقولوا مثل ما يقول المؤذن. أنس بن مالك رضي الله عنه قال أو عن أبي جحيفة وهب بن عبد الله السوائي رضي الله عنه قال أتيت النبي صلى الله عليه وسلم وهو في قبة له حمراء من أدم. قال فخرج بلال بوضوء فمن ناضح ونائل. قال فخرج النبي صلى الله عليه وسلم وعليه حلة حمراء حتى كأني أنظر إلى بياض ساقيه. حديث وقالني أنتي أبا حديثنا ولا ترى النبي محمد صلى الله عليه وسلم أني وهب ابن عبد الله السوائي وكان له صحابي النبي محمد صلى الله عليه وسلم. وهب ابن عبد الله السوائي ó kọ rẹ̀ tó gbajúmọ̀ tí wọ́n máa fi pè òun là ń pè ní kúníyà bàbá lamẹ́yìn ló jẹ́ kí wọ́n máa pè ní Abu Juhaifa òun náà ní jẹ́ Wahbu ibn Abdullahi as-Suwa'i àmọ́ ó kọ kúníyà rẹ̀ tó gbajúmọ̀ jù bí Abubakri bí Abu Sa'idi ńbẹ náà àwọn sọ̀hábì anábọ̀ Muhammad sallallahu alaihi wasallam tó gbajúmọ̀ bẹ́ẹ̀ pẹ̀lú ọkọ̀ ọmọ wọn tí wọ́n fi ń pè wọ́n eléyìí náà burú àṣekà máa pè yẹn bàbá alámọ̀yìn kò sí ń tọ́ta kò sún náà anábọ̀ Muhammad sallallahu alaihi wasallam ńbẹ. ẹnu ẹ̀kọ́ tá anábì kọ́ wa ni pé bẹ́yẹn bá fẹ́ máa jẹ́ bàbá alámọ̀yìn ọmọ tó bá dàgbà jù nínú ọmọ rẹ̀ ọkùnrin ní kó máa fi jókòó anábì wí bẹ́ẹ̀ sallallahu alaihi wasallam. Abu Juhaifa yìí Wahbu ibn Abdullah as-Suwa'i radiyallahu anhu nínú àwọn tí ó ṣe pé ìgbà tí ó gba ìsìláàmù sí ó súnmọ́ gbàtà nàbì Muhammad sallallahu alaihi wasallam múra kọ̀pẹ́ sí gbàtà nàbì kú ní Abu Juhaifa dé wá bá nàbì Muhammad sallallahu alaihi wasallam láti wá gba ìsìláàmù. Abu Juhaifa yìí ló jẹ́ kó wá ṣe pé ọ̀sẹ̀ mi láyé ànábì Muhammad sallallahu alaihi wasallam ọ̀sẹ̀ mi láyé Abubakar láyé Umar kọ́dà tó fi dà sí kó Aliyu ibn Abi Talib Abu Juhaifa sì ń bẹ láyé. kọ́dà nù àkọọ́lẹ̀ ni pé ńgbà tí Aliyu bin Abi Talib radiyallahu anhu tó jẹ́ amirul mu'minin
nínú àkọ́kọ́ pé yan ní ra'isu shurta aw sahibu shurta ọ̀gá ọlọ́pàá ilẹ̀ mùsùlùmí nígbà tá a ní inspector general police ẹ̀ńtọ́ jẹ́ ọ̀gá ọlọ́pàá fún Ali ibn Abi Talib radiyallahu anhu òun ni Abu Juhayfa Wahbu ibn Abdullahi as-Suwa'i òun ni Ali fi ṣe ọ̀gá ọlọ́pàá gbogbo ilẹ̀ Kúfà gbà yẹn nílẹ̀ níbi tó wà ní Iraki lónìí. Nínú ẹ̀kọ́ tí àwa fẹ́ ká kọ́ nínú ìgbésí ayé Wahbu ibn Abdullahi as-Suwa'i Abu Juhayfa radiyallahu anhu. Abu Juhayfa bá ṣe wí kọ̀ láǹfààní àti gbàdífì púpọ̀ látọ̀dọ̀ Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam torí pé ńgbà tí ó fi wá gba ìsìláàmù ó ti súnmọ́ ìgbà tí ọlọ́jọ́ dé wá bá Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. Àmọ́ síbẹ̀ náà Abu Juhayfa gba hadithi ńlá kan wá tí ẹ̀kọ́ gidi pọ̀ mbẹ̀ fún wa tá à ń kọ́ dòní. Abu Juhayfa radiyallahu anhu òun ló sọ nínú hadithi yìí wal hadithu muttafaqun alayhi fil Bukhari wa fi Muslim. أني رأيت رسول الله صلى الله عليه وسلم رأيت رسول الله صلى الله عليه وسلم pé èmi náà láǹfààní àti rí ànábì lójú báyìí kódà bó ṣe pé ìsínú àwọn mùsùlùmí ìpìlẹ̀ àmọ́ ká ànábì ó tó kú láyé Abu Juhayfa lóhùn náà láǹfààní àti fojú gan ni ànábì báyìí. ẹ wà rí pọ̀pọ̀lọpọ̀ àwọn tí máa ròyìn ànábì Muhammad sallallahu alaihi wasallam ẹnití ó sọ bí irun rẹ̀ ṣe rí ẹnití ó sọ bí ó ṣe gama ẹnití ó sọ bí ẹṣẹ máa rìn eléyìí là ń pè ní ash-shama'ilul muhammadiyya àwọn tíra ń bẹ tí wọ́n ṣe bẹ́ẹ̀ pé ntẹ́ bá ń bẹ ni pé ìròyìn bóòlù ànábì ṣe rí sallallahu alayhi wa sallam. Abu Juhayfa wa summarize gbogbo ìròyìn yìí ní tí ó ju sẹ́ńtẹ́ǹsì jumla ẹ̀yọ̀ kan lọ ó ní wa kana al-Hasan ibn Ali yushbihuhu. وكان الحسن ابن علي يشبهه. Abu Juhayfa ní èmi náà fojú gan ní Ànábì Muhammad sallallahu alaihi wasallam báyìí kí n má ṣẹ̀ṣẹ̀ máa wá dààmú báyìí ní irun rẹ̀ rí báyìí ní ara rẹ̀ báyìí ní gíga rẹ̀ báyìí ní nǹkankan ṣe é ma Al-Hasan ibn Ali ọmọ Ànábì ní jẹ́bẹ̀ Al-Hasan ọmọ Ali radiyallahu ta'ala ọmọ tí Fatima bí fún Ali kana yushbihuhu bẹ́ẹ̀ bá ti rí Al-Hasan bá Ànábì ṣe rí gan nìyẹn sallallahu alayhi wa sallam ọmọ ọmọ anabi wa Muhammad sallallahu alayhi wa sallam òun lọ jọ anabi jù ní Al-Hasan ibn Ali. kí ni ẹ̀kọ́ tá kọ́ńbì yìí ni pé hadith Abu Juhayfa lawi tá a bá wo hadith mi tádìsì náà fẹsẹ̀ rinlẹ̀ anabi wa Muhammad sallallahu alayhi wa sallam ní man ra'ani fil manami faqad ra'ani. من رآني في المنام فقد رآني فإنه لا ينبغي للشيطان أن يتمثل بي. Ànábì Muhammad sallallahu alaihi wasallam ní ẹni ó bá lálàá lójú oorun kó ń rò wọn ànábì lójú oorun faqad ra'ani èmi gan lórí. ẹni ó bá lálàá rí ànábì lójú oorun ànábì fi ń dá lójú pé òun gan lórí. kí ló dé dá ànábì báyìí a jẹ́ pé àṣẹ àwọn mí ọmọ láwọn rí nǹkan kan lójú oorun tí ò rí bí tí èsì pé tí wọ́n láwọn rí òun ni wọ́n rí ìdí tí ń fi ń jẹ́ bẹ́ẹ̀ lànàbì sọ yìí sallallahu alaihi wasallam ànábì ní fa inna ash-shaytana la yanbaghi lahu an yatamathala bi ànábì nìkan lọ́lọ́run ṣe bẹ́ẹ̀ fún ànábì sallallahu alaihi wasallam ní ọlọ́run ti ní ṣàìtọ́nì kò ní lágbára àti gbẹ́rù mi ànábì wọ̀ kò ní lágbára àti máa tàyàn pé mi lànàbí ọlọ́run kọ́ wá jẹ pé bí mo ti rí gan lòun ló sì hàn sóńtọ̀ òun ní lójú oorun eléyìí tó máa báyìí pé asọ́pọ̀lọpọ̀ lẹ́lòmí ó rí ṣètọ́nì lójú oorun tí ó ní nǹkan kan lòun rí wòlíì ọlọ́run kan lòun rí ẹnìkan lòun rí ibi tẹ́yìn ó ti mọ̀ ní pé kẹ́nìkan ọlọ́run rí wo ànábì ọlọ́run kan àbí nǹkan kan lójú oorun kọ́dọ̀ ní àwọn ti bùn ún nírun ìgbọ́n ọba lè kírun má gan ibi táwọn sin lọ́hùn dé ìríkùrí lórí wọn ìtumọ̀ àdìsí ànábì Muhammad sallallahu alaihi wasallam. nípa báyìí al-imam Muhammad ibn Sirin tó gba hadithi tá a kà fúnra wa yìí wá hadithu man ra'ani fil manami faqad ra'ani nínú sahih al-Bukhari ńgbà tí imam Bukhari ṣe riwaya hadithi yìí ọwọ́ ni wa kana Muhammadun ay ibn Sirin yaqul
in kana qad ra'ahu haqqan man ra'ani fil manami faqad ra'ani ẹni ó bá rí ànábì lójú ànábì fi dá lójú pé òun gan lórí kò lè ṣètọ́ni ò lè gbáwó ànábì Muhammad sallallahu alaihi wasallam wọ̀ àmọ́ lè ṣe bẹ́ẹ̀ fẹ́ lómi tí ọmọ wa rí nǹkan míì tí ọmọ wa rò pé àbẹ́ àdó àwọn kan lọ́gbà ṣètọ́ni ní sí ń tàn nínú tàn tí ó wà lákọọ́lẹ̀ ni pé Sheikh Abdul Qadir al-Jilani rahimahullahu ta'ala inú àwọn àgbàfà al-Hanabila ni Sheikh Abdul Qadir wa al-Jilani bọ́fẹ́ bóyá pé ọ̀pọ̀lọpọ̀ padà wá parọ́ àti ntòsí àti ntí òsè ni wọ́n pa mọ́ amẹ́ni ọlọ́run onímọ̀ ni Sheikh Abdul Qadir al-Jilani tẹ́ bá rí tí Sheikhul Islam Taymiyya bá ń sọ̀rọ̀ àwọn Hanabila tí Sheikhul Islam bá ní wa qala Sheikhu yaani Abdul Qadir ara àkọọ́lẹ̀ ni pé ntí yóò fi mọ̀ yàtọ̀ lànàgbà Muhammad sallallahu alaihi wasallam fi ní ẹni ọba ní mímọ̀ ẹ̀yọ̀ kan ó lóore jù àìmọye tí ń sin lọ́hùn tí ò ní mà lọ. wọ́n ní Sheikh Abdul Qadir wà ń bì kan jọ kan ó wá rí ìmọ̀lẹ̀ kan sánmà ìmọ̀lẹ̀ yìí wá ń sọ fún un pé ìwà Abdul Qadir o ana rabbuka ana ilahuka èmi ọlọ́run mo fara hàn yìí o níbi tí ọba ìbádà rẹ dé o ti gbapò lọ́dọ̀ àwọ̀ ọlọ́run kọ́dà bọ́ ọba fẹ́ kírun mọ́ ayọ̀ǹda kọ́dà bọ́ ọba fẹ́ ṣe gbámọ́ ayọ̀ǹda èyí tí nu Sheikh Abdul Qadir fi máa wá dùn bàbá ìpàlà ìmọ̀ kan nígbà àti ẹ̀ ti wà sọ́là ẹ pé kí lọ́ wá wí ó ní ikhsa ya aduwallah ikhsa ya aduwallah gbẹ́nu ẹ̀ sọ̀hún wọ̀ tọ́ lọ́hùn tọrọ mọ̀ pé ṣètánì nìyẹn wọ́n ní lẹ́sẹ̀ kan náà àwọn tó wà ń bẹ ìtọ́jú tó rí bí ìmọ́lẹ̀ yẹn ó wá dàbí ìgbà tí iná jàǹgó tàn tẹ̀yẹn tó wá fẹ́ atẹ́gùn lù báyìí tó kú pì. eléyìí ń túmọ̀ pé ní bẹ́yẹn bá nímọ̀ tó bá tiẹ̀ lóun fẹ́ sin lọ́hùn ìmọ̀ rí ò ní jẹ́ kọjá àlà ibi tá à ń lọ nìyẹn. káwá padà sórí hadithu man ra'ani fil manam Ibn Sirin ní bẹ́yẹn bá lóun rí anabiwa Muhammad sallallahu alayhi wa sallam anabi ti jẹ́ ọ́dá wa lójú pé ẹni ọba lóun rí òun lójú oorun òun gan lórí àmọ́ ká tó lè gbà pé òun lórí kí là á ṣe Ibn Abbas radiyallahu anhu nínú hadith mi wọ́n ní bẹ́yẹn bá wá bá Ibn Abbas pé kọ́dà lánàá tí mo sùn mọ́ra anabi lójú oorun kọ́dà báyìí lánàbí wí kọ́dà báyìí kọ́ tó máa rojọ́ lọ títí Ibn Abbas ó ní jókòó ẹni orí sọ bó ṣe ga mọ́ fún mi bó o ní irun ẹ̀ ṣe rí bó o làwọ̀ rẹ̀ rí bọ́bá wá ròyìn rẹ̀ tó bá ntí Ibn Abbas mọ̀ pé bá nẹ́bí ṣe rí inú lóòótọ́ àkọ́n òun lórí àmọ́ mi máa ti ń ròyìn rẹ̀ tí ń yàtọ̀ sí ntí Ibn Abbas ọmọ Ibn Abbas ó bu ẹ̀rìn ní pé ṣètọ́nì ní ń lò ọ́ anabi Ọlọ́run kò rí o ní pé ẹ̀kọ́ ńláńlá nìyẹn èèyàn lè rí nǹkan míì kó péré lánàbí Ọlọ́run lójú oorun ìtumọ̀ tá anabi wí nìyẹn àmọ́ bí èèyàn bá rí ala sifatil ma'rufa níròyìn ibà anabi Muhammad sallallahu alaihi wasallam ti rí láwọn tó bá a láyé tí wọ́n ròyìn ẹ̀ tó sì lákọọ́lẹ̀ òun la ní àwọn tíra tó ń pè ní kíni ash-shama'ilul muhammadiyya tó ìpè gbogbo àdìsí tẹ́ bá ń bẹ̀ gbogbo bá nẹ́bì ṣe rí ni wọ́n ròyìn síbẹ̀ sallallahu alaihi wasallam bẹ́yẹn bá wá bá bẹ́ẹ̀ abẹ́nitọ́ ma Al-Hasan bin Ali tó ní ẹni tó ń rí jọ Al-Hasan bin Ali aha anabi lórí lóòótọ́ àmọ́ bẹ́yẹn bá ti wọ́n rí rí kúrì tí ń yàtọ̀ fún ròyìn anabi Muhammad sallallahu alaihi wasallam tó wà lákọọ́lẹ̀ kọ́mọ òlẹ̀ jẹ́ ṣe tọ́ ní ọ̀tàn wọn o bẹ́yẹn bá sì rí ẹnìkan tí wọ́n sọ fún lójú oorun pa àbọ̀n nírun àbá gbé bàádà kan fún ọ ní ìgbà báyìí má wulẹ̀ sí lọ́hùn kọ́mọ̀ pa anabi sallallahu alaihi wasallam kò ní fọwọ́ ara rẹ̀ mọ́lé kó tún máa wú anabi ò ní pé a máa sin lọ́hùn lọ́nà báyìí kó pójú oorun ni ó ti wá máa wí fún ọ pé gbogbo ohun tó ń wí lójú ayé òun kò sọ̀rọ̀ ń bẹ́ẹ̀ ara tẹ́yìn ó fi mọ̀ pé ṣé anabi lèèyàn rí lójú oorun àbírí kúri lèèyàn rí so ẹ jẹ́ kí a fura sí eléyìí ibi tá a ti yà lọ bí eléyìí ní hadithu Abi Juhayfa radiyallahu anhu tó ní ra'aytu rasulallahi sallallahu alayhi wa sallam wa kana al-Hasan ibn Ali yushbihuhu
kíni Abu Juhayfa gbà wá ládìsí fún wa lónìí radiyallahu anhu. Abu Juhayfa ni ataytu an-nabiyya sallallahu alayhi wa sallam wa huwa fi qubbatin lahu hamra. Abu Juhayfa ni mo wá bá nabuwa Muhammad sallallahu alayhi wa sallam lọ́jọ́ kan. Níbi riwaya yìí Abu Juhayfa sọ bí tó ti wá bá nabi ó sì unnecessary ká mọ̀ bẹ́ẹ̀ nítorí ìdájọ́ tí ó tẹ̀lé. Ó ní bàbá wọnú riwayati hadithi yìí mi. Abu Juhayfa fi kún pé ra'aytu an-nabi aw ataytu an-nabiyya sallallahu alayhi wa sallam wa huwa bil abtah àdúgbò kan ní jẹ́ bẹ́ẹ̀ ní Makkah al-abtah wọ́n tún máa pè ní Batha. Abu Juhayfa ní ibẹ̀ mo ti bá Ànábì Muhammad sallallahu alayhi wa sallam. irú eléyìí ló jẹ́ ká mọ̀ pàṣẹ ní Abu Juhayfa fẹ́ wí àsìkò hajj ló ṣẹlẹ̀ ńgbà tá Ànábì lọ sí hajj Makkah Abu Juhayfa rí. أني أتيت النبي صلى الله عليه وسلم وهو بالأبطح وهو في قبة له حمراء. أبو جحيفة نريد مريا النبي صلى الله عليه وسلم لجوي nínú tẹ́ǹtì bíi khayma àbí bí àti bàbà tá a rárá mọ́ ni wọ́n mọ̀ fún Ànábì ìjọ náà nítorí oòrùn. kọ́dà Abu Juhayfa ní tí wọ́n fi ṣe tẹ́ǹtì tí wọ́n fi ṣe àti bàbà ìjọ min adamin awọ ni wọ́n fi ṣe. Kò sí tẹ́ǹtì tapolin ìró yìí tá ń lò lónìí àwọ̀ wọn èsè tẹ́ǹtì ìjọ náà. Qala fa kharaja Bilalu biwudu. Ó ní Bilalu tí ń pèrún fún Ànábì Muhammad sallallahu alaihi wasallam ó wá jáde láti inú bí tá Ànábì wà yìí biwudu'in. Ọ̀tọ̀ ni wudu'u ọ̀tọ̀ ni wadu. Alwudu'u ni àlùwàlá alwadu'u ni omi àlùwàlá yàtọ̀ tí ń bẹ láàrin méjèèjì nù. Wudu bidammil wawi òun ni àlùwàlá tá ń ṣe àmọ́ bàbá ti wọ́ wáwù yẹn tá a wọ́ ní fatha ìtumọ̀ rẹ̀ ni pé omi àlùwàlá. fa kharaja Bilalu radiyallahu anhu biwudu'in. Bilalu bá gbé omi àlùwàlá jáde láti ibi tí Ànábì wà sallallahu alaihi wasallam ìyẹn ni pé omi tá Ànábì fi ṣe àlùwàlá bóyá Ànábì ṣe síbi kékan àbí bí nǹkan kan tí wọ́n gbé omi yìí bí n ti ń bọ́lẹ̀ lára Ànábì Muhammad sallallahu alaihi wasallam wọ́n tẹ̀ nǹkan sí tí wọ́n fi ń gbé. Bilalu wá gbé omi yìí jáde. famin nadihin wa na'ilin. Abu Juhayfa ní tó ń rí njọ́ ni pé bómi yìí ti mọ̀ yìí omi àlùwàlá tá Ànábì Muhammad sallallahu alaihi wasallam fi sàlùwàlá ló ń kálukú bá ń dìjà du omi yìí. famin nadihin wa min na'ilin. ẹlòmíín bẹ torí orí nínú omi yìí na'ilun ay nala shay'a ẹni orí omi. wa min nadihin ẹlòmíì tó sì rí ká lẹ́nu wọn bá kínkínní tí ń bẹ lọ́wọ́ tèmi wò rí nǹkan kan nadihin yọba yẹn díẹ̀ sí òun náà lọ́wọ́ àbí lára nadihun gbígbà tí yẹn yẹn nǹkan báyìí. Abu Juhayfa níbẹ̀ lòun rí tí ó gba àwọn sọ̀hábì Ànábì ṣe min na'ilin wa min nadihin. atara eléyìí ni ẹ̀rí ti wà pé ní Ànábì Muhammad sallallahu alayhi wa sallam gbogbo tí ń bẹ lára Ànábì lọ́lá albarka sallallahu alayhi wa sallam. omi tá Ànábì fi sàlùwàlá lásán òun lẹ́rí táwọn sọ̀hábì Ànábì Muhammad sallallahu alayhi wa sallam ni wọ́n dìjà dùn ní. famin na'ilin wa min nadihin gbogbo ntí ara Ànábì bá kàn albarka ń bẹ lára nǹkan náà. àmọ́ ǹjẹ́ eléyìí min khususiyati nabiyyi sallallahu alayhi wa sallam aw yata'addahu ila ghayrihi. ṣé bàbá wa rí àwọn onímọ̀ kan àbá àfa kan àbí wòlíì kan bóun náà bá sàlùwàlá tán ká máa dìjà àdùsómi rẹ̀ àbí agbádá tí wọ́n bọ́lẹ̀ àbí nǹkan kan kò rí bẹ́ẹ̀ nínú ṣẹ̀ríà Islam. ara àwọn nǹkan tọ́lọ́run náà Nábì nìkan lòun fún lélẹ́yìí sallallahu alayhi wa sallam min khususiyati nabiyyi sallallahu alayhi wa sallam min khasa'isihi sallallahu alayhi wa sallam. Ànábì láwọn nǹkan kọ̀ọ̀kan bá nìtọ́lọ́run fi ṣe ẹ̀sà fún un. kí lè rí eléyìí ni pé bọ́bá yìí pé bẹ́ẹ̀ nìkan bá tún sàlùwàlá tán wọ́n máa jà sómi rẹ̀ ta ni wọ́n kọ́ jà sómi àlùwàlá rẹ̀ lẹ́yìn Ànábì. Abubakar Siddiq ni radiyallahu anhu. Abubakar ó sàlùwàlá tán kẹ́nìkan máa wá dìjà domi àlùwàlá rẹ̀. Umar ó sàlùwàlá tán tẹ́ kú láyé kẹ́nìkan máa jà sómi àlùwàlá rẹ̀. li'annahum fahimu ma aradahu Allahu wa rasuluhu sallallahu alayhi wa sallam. àwọn ni wọ́n bá Ànábì gbé àwọn ni wọ́n mọ nǹkan tó bá ṣẹlẹ̀ kí ló fà á tẹ́ ìṣẹ̀lẹ̀ wọ́n ti gbọ́ yé Ànábì ti fi kọ́ wọn pé eléyìí o ara ń tọ́lọ̀ ń fi ṣe ẹ̀sà tòun nìkan ni
kò sẹ́ni ọlọ́lá nu gbogbo àlùmọ́ anabi muhammad sallallahu alayhi wa sallam tá a bá ti yọ anabi kú tó ju abubakar lọ gbogbo láti ìgbà tá anabi ti ń bẹ títí dàwa àlùmọ́ tá a máa tẹ̀lé tó fi dijọ́ gbẹ̀ndẹ̀ alikiyama abubakar huwa afdalul umma ba'da anabi sallallahu alayhi wa sallam abubakar lọ́lọ́lá ju bá a bá ti yọ wá anabi kú kò sọ́ńtọ̀ tó lè tó abubakar mọ́ kò sí èèyàn ò lè sin lọ́hùn débẹ̀ anabi ti gé anabi sallallahu alayhi wa sallam ní àwọn sọ̀hábẹ́ òun tó bá òun gbé tọ́lọ̀ ń sa àwọn lẹ́sà pẹ̀lú wọn ọlọ́run mọ̀ọ́mọ̀ ni àwọn ọlọ́run ni wọ́n wà ń pò yẹn ni anabi ní gbogbo bẹ́yẹn ti lè ṣe tó sallallahu alayhi wa sallam kọ́dà anabi fi wé òkè Uhudu ńjọ́ náà òkè ńláńlá tó tayọ òkè sóbi tiwa yìí anabi ní bẹ́yẹn bá mú didi òkè Uhudu àbókè sóbi lápẹ̀júwe ni o ntọ́jẹ́ góòlù bẹ́ẹ̀ lówó ni gbogbo ẹ̀ mọ́ ná sójú ọ̀nà tọ́lọ́run anabi ni yọ gba laada lóòótọ́ àmọ́ laada yìí ò ní tó laada múdu ẹyọ kan tí sábẹ fi ṣe sàrà anabi ni wàlá nasifahu kọ́dà kò ní tó ìdajì múdu ọlọ́run yóò til fadla man yasha ẹni ọlọ́run bá fẹ́ ní dá lọ́la a sì gbọ́dọ̀ bá wọn dù káwa náà bẹ lọ́n kọ́ lọ́n dá wa náà lọ́la tiwa lóyún bá a ṣe mọ́ nípa báyìí ni pé abubakar ni siddiq huwa afdalul umma ba'da nabi sallallahu alaihi wasallam kò sẹ́ni ọlọ́lá tó jẹ́ abubakar lọ lẹ́yìn anabi muhammad sallallahu alaihi wasallam nínú àlùmọ́ anabi abubakar ọ̀sàlù alátàn wọn máa jà sómi ẹ̀ ọ̀bẹ wúlẹ̀ tán wọn máa fàáya pé ẹ bá mú àpò rẹ̀ ẹ bá mú kínní kò jókòó ń bì kan kí wọ́n máa sáré gbọ́n yẹ̀pẹ̀ bẹ̀ pé ṣé yẹ̀pẹ̀ bi tó ti dìde nu gbogbo eléyìí ńgbà tí wọn ò ti ṣe fún abubakar tí wọn ò ṣe fún umaru tí wọn ò ṣe fún uthman tí wọn ò ṣe fún aliyu radiyallahu anhum ajẹ́pẹ́ kọ̀ lẹ́tọ̀ ká ṣe fẹ́ni kankan eléyìí ní jẹ́ sẹ̀ríà ọlọ́run eléyìí ní jẹ́ sunna nabuwa muhammad sallallahu alayhi wa sallam àfi kéèyàn ó sì ní sami'na wa ata'na àfi kọ́ tẹ̀yàn lọ́rùn bẹ́ẹ̀ tẹ̀yàn bá mọ̀ kó n fẹ́ jọmọ lẹ́yìn anabuwa muhammad sallallahu alayhi wa sallam nípa báyìí fa kharaja an-nabiyyu sallallahu alayhi wa sallam wa alayhi hullatun hamra Abu Juhayfa ní bí mo tún tí wọ́n ń sọ ànábì mo rí i pé ńgbà tá ànábì náà jáde kó ní kúbà yìí aṣọ tó wọ̀ ńjọ́ náà hullatun hamra ntí wọ́n ń pè ní hulla ni pé bígbà téèyàn ní ẹ̀wà àti ṣòkòtò gbogbo aṣọ tó bá ipò oríṣi méjì ni ìmọ̀ àdàbòrà àti lọ́mọdì ni bí alálàájì a lè pè ní hulla ẹ̀wà àti ṣòkòtò gbogbo tó bá ti ṣe pé nǹkan méjì ni là ń wọ́pọ̀ táàbì mọ̀kẹ́lẹ́ yìí ti wẹ̀wù òun là ń pè ní kíni hulla wala anabi muhammad sallallahu alaihi wasallam asọta anabi wọ njọ náà hamra kíni kọlọ rẹ̀ pupa níbí yìí tábàwò ahadithi anabi muhammad sallallahu alaihi wasallam lọ́pọ̀lọpọ̀ hadithi mi anabi máa sọ fún apára sọta gbọ́dọ̀ máa wọ̀ lásọ pupa inú àwọn hadithi tó fẹsẹ̀ rinlẹ̀ nígbà tá Abu Juhayfa ò sì ní parọ́ ngba wa tún lóhùn rà anabi sallallahu alaihi wasallam tó gbé njọ́ tó ń rí tó ń yí o hulla alayhi hullatun hamra ọwọ́ àmà àwọn onímọ̀ ṣèwádìí ìjìnlẹ̀ pé kí ni ó ṣẹlẹ̀ tá a bá wọnú kìtàbù zadul ma'ad fi hadi khayril ibad ní gbogbo ẹni bá fẹ́ mọ̀ nípa àtàn anabi wa muhammad sallallahu alaihi wasallam tí ilé tí ò ní sí tan àwa ń wá wá wí tó ìpẹ́lómi ọmọ wa lóhùn ròyìn anabi ní ebú ni ó sì máa jẹ́ mo ti gbọ́ táwọn kan ní anabi ọjọ́ èèyàn sallallahu alaihi wasallam ọlọ́lájú gbé èèyàn lọ bá anabi ọba rin anabi gbẹ́sẹ̀ lọ́kọ̀ọ̀kan tẹ́ mọ̀ bí àtàbá ṣe máa rìn wọn bẹ́ẹ̀ la anabi máa gbẹ́sẹ̀ méjèèjì lẹ́ẹ̀kan ẹ dákun èébú lélẹ̀ yà àbẹ́yìn téèyàn bá wá fẹ́ mọ ìtàn anabi muhammad sallallahu alaihi wasallam pẹ̀lú isnad àtàdéhì tó fẹsẹ̀ rinlẹ̀ tí ò ní sípa wulẹ̀ máa wá parọ́ inú tíra tó yẹ kéèyàn wá ní zadul ma'ad fi hadi khayril ibad ti ibn al-qayyim al-jawzi tó ṣe nínú tírà yìí ni ibn al-qayyim ti wá ní asọta anabi muhammad sallallahu alaihi wasallam wọ̀ lọ́jọ́ yìí gẹ́gẹ́ riwayati lọ́dọ̀ àwọn sàhábẹ́ mi hamra tí Abu Juhayfa wí yìí ń jọ náà kìí ṣe pé gbogbo aṣọ yìí ló pupa nínú àṣà Lárúbáwá ó sì wà lásà tiwa náà bàbá rí i tó yẹ pé ní nǹkan kan ní pupa ó tún ní dúdú àwọn awèwo lọ́pọ̀ jù ń bẹ̀ a lè wá pé pupa ní nǹkan náà bẹ́ẹ̀ pupa ń bẹ ń bẹ àwọ̀ míì náà sì ń bẹ ń bẹ irú ẹ̀ ló jẹ́ kí Abu Juhayfa ní hamra láti sọ̀rọ̀ ń kúkúrú Ibn Qayyim ṣe tahqiq rẹ̀ nínú Zadul Ma'ad
pé aṣọ tá ànábì wọ̀ ńjọ́ yìí sallallahu alaihi wasallam ó ní ìlà pupa ó ní funfun àmọ́ pupa pọ̀ ń bẹ ju funfun lọ jẹ́ kí Abu Juhayfa pé hamra nípa báyìí ni pé àṣẹ àdìsí ànábì Muhammad sallallahu alaihi wasallam tí ó ní ká má máa wọ nǹkan pupa ń sì ń bẹ́lẹ̀ o inú tá ànábì discourage wa tá ànábì ọ̀fẹ́ ó ní nǹkan tó bá jẹ́ pupa látòkè délẹ̀ kéèyàn má máa wọ̀ àmọ́ bó bá ní pupa tó ní kọ́lọ̀ míì bóyá wọ́n la pupa wọ́n tún la funfun wọ́n tún la pupa tí èyí tí ì ṣe pupa gbòò ní gbogbo ẹ̀ àdìsí Abu Juhayfa jẹ́ àmọ̀ pé irú eléyìí kò burú láti máa wọ̀. hatta ka'anni anzuru ila bayadi saqai ẹ wo bá Abu Juhayfa ṣe ń sèròyìn ní fínífíní fún wa bó la nàbì ti rí bó la nàbì ti jáde irú aṣọ wo lọ́wọ́ ọlọ́nkọ́ sọ gba àwọn sọ̀hábì ànábì Muhammad sallallahu alaihi wasallam lẹ́sàn dáadáa àwọn ti ṣiṣẹ́ lọ́jẹ́ kí islam ọ̀rọ̀ àwa lọ́rùn ẹ wo ó tún ròyìn rẹ̀ débi pé ka'anni anzuru ila bayadi saqaihi bí tún ti ń sọ̀rọ̀ lọ́wọ́ ìyàbọ̀ Juhayfa ní sọ bẹ́ẹ̀ o ó sì tún dàbí ìgbà tí ń wo bayadu saqaihi funfun gbójúgun ànábì Muhammad sallallahu alaihi wasallam ara àròyìn ànábì nìyẹn bayadu saqaihi. qala fatawadda'a wa adhana Bilal ó ní ànábì Muhammad sallallahu alaihi wasallam lẹ́yìn tó ti sàlùwàlá tán Bilalu tí ó jẹ́ apẹ̀rún ànábì Muhammad sallallahu alaihi wasallam Bilalu bọ́ wájú ó pẹ̀rún. qala faja'altu atatabba'u fahu hahuna wa hahuna ẹ wò ròyìn detail comprehensive tí Abu Juhayfa ń fún wa tí ọ̀fẹ́ fi nǹkan kan lẹ̀ Abu Juhayfa ní bí Bilal tí wọ́n ń pèrún lọ́wọ́ mo bá tún rí i pé wọ́n bá dìgbà kan yóò gbẹnu sẹ́gbẹ̀ẹ́ bì kan wọ́n bá tún dìgbà kan yóò tún gbẹnu sí ẹgbẹ́ bòmí atatabba'u fahu hahuna wa hahuna Abu Juhayfa lèmi náà bọ́ bá ti gbẹnu síbi kẹ́mi náà wà gbẹnu lọ náà bẹ̀ kíni wọ́n wí yaminan wa shimala bí Bilal bá gbẹnu sẹ́gbẹ̀ẹ́ ọ̀tún gbà kan nígbà tí ń ṣe kíni tí ń pèrún lọ́wọ́ wa shimalan yóò tún gbẹnu sí ẹgbẹ́ kejì ẹgbẹ́ àlàáfíà kíni wọ́n wí Abu Juhayfa ni kì í ṣe pé gbogbo ìgbà tó ti bẹ̀rẹ̀ sí pèrún ni wọ́n gbẹnu sọ́tún ní gbẹnu sósì ńgbà tó débi kíni hayya ala salat hayya ala al-falah Abu Juhayfa ni òun sọ débẹ̀ ọlọ́run fún un sọ débẹ̀ pé ńgbà tí Bilalu tó máa yí ẹnu sẹ́gbẹ́ ọ̀tún àtẹ̀gbẹ́ òsì òun nígbà tó bá débi hayya ala salat hayya ala al-falah ló fi jẹ́ sunna Ànábì Muhammad sallallahu alaihi wasallam bẹ́ẹ̀ bá ń pèrún bọ́bá débi hayya ala salat kó gbé ẹnu sẹ́gbẹ́ ọ̀tún ni kó fi wí bọ́bá débi hayya ala al-falah kó gbẹnu sẹ́gbẹ́ àlàáfíà ni kó fi wí hayya ala al-falah nínú sunna ọ̀run pípé ni bí Bilalu ti pè wájú Ànábì Muhammad sallallahu alaihi wasallam nìyẹn gẹ́gẹ́ bí àdìsá Abu Juhayfa yìí. nígbà tí Bilalu pè wọn tán thumma rukizat lahu anaza àti sọ̀rọ̀ ń pa anaza fúnra wa rí bí òun ní igi kékeré tí Ànábì máa mú kí torí oríṣiríṣi ìwúlò ti ń bẹ fún gi yìí kì í ṣe pé gi pé àbọ̀ jẹ́ gi abàmì àbí kan o àmọ́ Ànábì máa lò ńjọ́ta sọ̀rọ̀ anaza ní ńjọ́ta Ànábì ní ìdí àti ṣékéni láti ṣèbẹ̀rẹ̀ nínú pápá aranta Ànábì máa lò fún ni pé Ànábì lè gbégi kalẹ̀ kí wọ́n wá ta aṣọ lé lórí ẹni ọba ti débi ọmọ pẹ́ nìkankan bẹ lẹ́yìn aṣọ nbí kọ̀ọ̀kan ní wàá jábà ẹni tí ń ṣe bẹ̀rẹ̀ nínú pápá lógìgì aranta Ànábì máa lò anaza yìí fún nìyẹn bá Ànábì bá tó débi kan tó fẹ́ kírun tí èsè nù lé báyìí káwọn èèyàn máa gba wájú rẹ̀ kírun Ànábì ó ní wọ́n fi anaza yìí gúnlẹ̀ wájú òun lòun máa kọjú sí ẹni ọba wa fẹ́ kọjá ńgbà òun bàbá gba ẹ̀yìn anaza kọjá kò burú irú ẹ̀ náà Abu Juhayfa ń wí pé thumma rukizat lahu anaza wọ́n wá fi ọ̀pá kéńkéní yìí wọ́n fi gúnlẹ̀ wájú Ànábì Muhammad sallallahu alaihi wasallam fataqaddama Ànábì wa bọ́ wájú wa salla adh-dhuhra wal-'asra rak'atayn Ànábì wa kírun zuhri lẹ́yìn tó kírun zuhri tán ó tún kírun al-'asri ń jẹ́ pé ó ṣe kíni ó ṣe jámù ìrun méjèèjì ẹ má jẹ́ àgbàdúgbò àti fúnra wa ṣé ilé la Ànábì wa ń gbà ní àbórí ìrìn àjò Ànábì wa lórí ìrìn àjò ni o lójú kírun àyílà àtàlásàrì papọ̀ nígbà kan náà eléyìí rúkṣọ ni Islam gbà wá láyé rẹ̀ bí yẹn bá wà lórí ìrìn àjò ó lè kírun àṣírù rẹ̀ pẹ̀lú ìrun àyílà lásìkò àyílà ó sì lè jẹ́ kírun àyílà ó di àsìkò àlásàrì kó kí méjèèjì pọ̀ ó lè ṣe mọ́gíríbì àti ìṣáàyí náà bẹ́ẹ̀ àmọ́ àṣùbà èyí kí kásìkò rẹ̀ ó tó tó ìrun méjì tá a lè ṣe jámù oríṣi ìrun mẹ́rin tá a lè ṣe méjì méjì ìrun zúrì àti asiri ìrun mọ́gíríbì àti
ìṣá yìí náà àwọn méjèèjì àlèsè wọn bẹ́ẹ̀. thumma lam yazal yusalli rak'atayni ìrun mélòó la Ànábì kí ń jọ náà sí rákà mẹ́rin ni méjì ni ara rúkṣọ̀ tọ́lọ̀ ń ṣe fún wa nìyẹn bàbá wa lórí ìrìn àjò kéèyàn sọ ọ̀run àyílà rẹ̀ kó sọ di méjì kó sọ àlásàrì rẹ̀ kó sọ di méjì kódò ó sì lè wá kí méjèèjì pọ̀ lásìkò kan náà gẹ́gẹ́ bá Ànábì ṣe ṣe yìí wọ́n bá tún di magrebi àti ìṣáì náà ó lè kí magrebi àti ìṣáì rẹ̀ pọ̀ lásìkò ọ̀kan nínú méjèèjì àmọ́ ká má gbàgbé pé ìrun magrebi àìdí ikú o àtẹ̀yàn wà nílé àtọ́wà lórí ìrìn àjò ìrun magrebi àti ìrun àsùbá ọ̀sá dínkù fún àwọn ìrun tá a máa dínkù ní ìrun mẹ́rin tí í ṣe búrì al-asru wa al-isha. thumma lam yazal yusalli rak'atayn hatta raja'a ila al-madina. Abu Juhayfa ni òun wá ń sọ Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam òun rí i pé bá Ànábì ti ń kírun ní rákà méjì títí tẹ́ padà sí ìlú Madina. ìyẹn ni pé bíyàn bá wà lórí ìrìn àjò tí è padà sí ilé rẹ̀ ó lè máa kí ìrun onírìn àjò bó bá sì wà lórí ìrìn àjò òun là Abu Juhayfa wí lam yazal yusalli rak'atayni hatta raja'a ila al-Madina títí tá Ànábì fi parí iṣẹ́ hajj tó fi padà sí ìlú Madina bá Ànábì tí ń kí rákà méjèèjì ni àwọn alálàájì wa ti wà Mẹ́kà nísìnyí Ọlọ́run fún wọn ṣe dáadáa sí Ọlọ́run sọ ọlọ́yọ̀ sọ ọbọ̀ níta bá pè àkíyèsí ni pé ǹjẹ́ eléyìí wá àmọ́ Ọlọ́run ó ṣe rọrùn fún gbogbo wa náà láti lọ téèyàn náà bá lọ ṣé irú rákà àtẹ́yìn tó ń la Ànábì ń kí yìí béèyàn bá wá lọ kírun ní harami ńkọ́ tọ́lọ̀ tó lẹ́yìn ìmáàmù kírun ṣé bí ìmáàmù bá ti kí rákà méjì tó ń wọ́n sálámà ni àbẹ́yàn wa torí yóò jókòó ńlé yóò ní nítorí rákà méjì lèmi ó kí mẹ́rin sí ní ìmáàmù ó kì í torí náà ìrun rẹ̀ ò lè bá tèmi mu. Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ó ti fi yé wa nù hadithi mi ìpè gbogbo béèyàn bá ti ń kírun lẹ́yìn ìmáàmù innama ju'ila al-imamu liyutamma bihi bọ́ bá jó nírìn àjò tí ìmáàmù rẹ̀ jẹ́ ẹni tí ń gbélé tóun èso nírìn àjò bọ́ bá ti ń kírun tiẹ̀ pé sóòtò lẹ́yìn rẹ̀ náà tún láàsì wọn ló kírun pé ni o àmọ́ bọ́ bá yẹ pé gbogbo yín ẹ. àwọn tó ti jára Mẹ́kà ń jọ náà sáwọn òkì méjì bí báwọn bá ti sálámà bí àwọn arìnrìn àjò bá sálámà àwọn ó dìde wọn ó kí méjì tí wọn tó kù tí ì bá ṣe pé òun Mínà àti òun Muzdalifa nìkan ní gbogbo àtònílé àtònírìn àjò méjì wọn ó kí. Amẹ́ríkà Abu Juhayfa ní ìbọ̀lá ti bá Ànábì Muhammad sallallahu alaihi wasallam fil Abtah àdúgbò kan ní Mẹ́kà kìí ṣe Mínà bẹ́ẹ̀ kìí sì ṣe Àrafá kò sí nínú bí iṣẹ́ hajj nígbà tá Ànábì ń lọ tọkàn sinmi ní àdúgbò yìí ni nípa báyìí ni pé ara ẹ̀kọ́ tá a kọ́ ń bì náà ni pé ká máa dí ìrun kù lórí ìrìn àjò bẹ́ẹ̀ bá wá kírun lẹ́yìn ìmáàmù tó kírun pé túláàsì ni kóun náà kí ìrun yìí pé kọ́dà bẹ́ẹ̀ ọba bá ìmáàmù bẹ̀rẹ̀ ìrun láti lẹ̀ lápèjúwe ní sí ìmáàmù wà ní rákà ẹlẹ́ẹ̀kẹrin lèèyàn ló tó jọyìn rẹ̀ kọ̀ wá ní pé ńgbà tí ìmáàmù ti sálámà tán rákà kan péré ló kù tẹ́mi ó kì í fún rákà mẹ́ta ló mú wá sí innama ju'ila al-imamu liyutamma bihi àmọ́ bí yẹn bá dárun rẹ̀ kí abẹ́ gbogbo àwọn tí wọ́n ń kírun onírìn àjò ni wọ́n àbóhun ni wọ́n fi síwájú wé kó ṣe ìmáàmù òun ó kí méjì àwọn tó tò lẹ́yìn rẹ̀ bọ́bá ipá àwọn èso onírìn àjò àwọn ó kí méjì lẹ́yìn tó bá sálámà so gbẹlẹ́yìn bẹ́ẹ̀ nù ẹ̀kọ́ tá a kọ́ nù hadithu Abi Juhayfa radiyallahu ta'ala anhu. عن عبد الله بن عمر رضي الله عنهما عن رسول الله صلى الله عليه وسلم أنه قال إن بلالا يؤذن بليل فكلوا واشربوا حتى يؤذن ابن أم مكتوم. ابن عمر عبد الله بن عمر رضي الله عنهما ونلقى حديث إليك جوا أني النبي محمد صلى الله عليه وسلم òun gbọ́ta nàbì sọ pé inna bilalan yu'adhdhinu bil-layli fakulu washrabu hatta yu'adhdhina ibn ummi maktum. a ti sọ fúnra wa ń jẹjọ pé kò sí tó burú ń bẹ kí mu'adhdhinu làdáni ó pé méjì mọ́sálásí kọ́ra bọ́bá nídìí wọn ó pé mẹ́ta kò sí tó ta ko ṣẹ̀ríà ń bẹ.
anabi wa muhammad sallallahu alaihi wasallam ní masalasi anabi madina ladani méjì la anabi ní bilalu àti abdullahi ibn ummi maktum òun la anabi sọ fún wa yìí sallallahu alaihi wasallam pé ìrun àsùbá gbogbo ìrun márààrún tá a máa kí yẹn ìrun kan náà ni ọba súnà mú kéèyàn ó pè é kásìkò rẹ̀ ó tó wọlé gbogbo ìrun yòókù àìpè ìrun kalẹ̀ ìgbà ẹja pè zuri kalẹ̀ ẹja pè alásàrì kalẹ̀ ẹja pè magiribi kalẹ̀ ẹja pè ìṣáì kalẹ̀ kọ̀lẹ́tọ̀ bẹ́ẹ̀ ìrun kan téèyàn máa pè kalẹ̀ kásìkò rẹ̀ ó tó wọlé nìkan òun nìrun àsùbá torí pé àwọn èèyàn wà lójú oorun bá a bá wá fẹ́ pè ká pè ta lákọ̀ọ́kọ́ nígbà tí alifájàrí ò tí ì yọ òun là nábì ní bilalu ní máa pèrún gbà ní madina inna bilalan yu'adhdhinu bilaylin ìta ń pè lóru kí ni ó ṣe àlà pé òru ti tán alifájàrí fájìrù ni òun là nábì fi ní bilaylin ajẹ́ pé gbà tí bilali ń pèrún yìí kò tí ì tó àsìkò tí ìrun àsùbá wọlé inna bilalan yu'adhdhinu bilaylin kọ́dà bó bá wá jẹ́nu àwẹ̀ fàkúlù washrabu ẹ má torí ìhùn dóúnjẹ dúró pé Bílálù ti pèrún o torí pásìkò ìtì ìwọlé ìrun àkọ́pẹ́nu ẹ má jẹun ẹ má mumi gbogbo ń tẹ́ bá fẹ́ jẹ ń sáàrì tẹ́ ẹ̀ tí ì rí jẹ gbogbo ń tẹ́ bá fẹ́ ṣe tí ó bà àwẹ̀ jẹ́ ẹ má ṣe hatta yu'adhdhina ibnu ummi maktum títí tẹ́ fi gbọ́ àgá ni Abdullahi ibnu ummi maktum torí pé abdullahi ibn ummi maktum òun ni máa pèrún gbàtà alifájàrí bá yọ kódà abdullahi ibn maktum kìí sẹ́ńtórì náà afọ́jú èèyàn ni radiyallahu ta'ala anhu èyí náà bàbá àmọ́bí táwọn ẹlòmíín ti ń rí lónìí oríṣiríṣi májẹ̀mú wọn máa gbé kalẹ̀ pé ìmáàmù tó fẹ́ jẹ ìmáàmù yìí kódà èèyàn lè afọ́jú lè jẹ ìmáàmù kò sí tó burú mẹ́ ẹgbẹ́ ìmáàmù tí orí náà bò ní ó ṣe àlàdáni tí orí náà bò ní ó ṣe máa go ibnu ummi maktum orí náà ó sì jẹ́ làdáni fún aṣáájú ẹ̀dá anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam kí ló wá kú ó fi hàn pé ní ibnu ummi maktum àwọn kan wọ́n máa sọ fún un pé àsìkò òrùn tó kọ́nà ń bẹ́ẹ̀ nu hadithi bẹ́ẹ̀ pé la yu'adhdhinu hatta yuqala lahu asbahta asbahta àwọn èèyàn wọn ẹsẹ̀ máa sọ fún pétọ́ alifájàrí ti yọ o alifájàrí ti yọ o kò burú wa qiyasan ala dhalika kọ́dà bí ìmáàmù bá rí iná tí èsì pé ọ fọ́jú àmọ́ kò lẹ́kọ̀ọ́ kò mọ̀ nípa aago àgbàlagbà ni èyí wọn ò disqualify rẹ̀ pé bàbá tí ọ̀ máa go lára ni wọ́n máa ṣe làdá nìkan hàn ẹ̀wẹ́ ni tí ọ̀ máa sọ fún pé tọ̀ bàbá àsìkò òun tó ìbẹ̀ nínú ta kọ́nù àdìsí ibn ummi maktum ibn ummi maktum ò lè dá másìkò fún rẹ̀ torí kò rí na radiyallahu ta'ala anhu. ara ń tà ń sọ ni pé àwọn nǹkan kan bẹ tí ò sínú májẹ̀mú ká má sì máa fi kún un kódà kìí ṣe pé ibn ummi maktum ń pèrún lásán ibn ummi maktum ń so adélé olórí orílẹ̀-èdè bá nẹ́bùn muhammad sallallahu alaihi wasallam bá fẹ́ jáde lóògùn gbà míì àbírin àjò kan tí gbogbo àwọn àgbà sọ̀hábẹ́ náà nídìí àti tẹ̀lé lọ ara àwọn tá nẹ́bì máa fi rólé pé gbogbo tí ń bá ń lọ ń lu o tàlẹ́ máa wá bá ibn ummi maktum bẹ́ẹ̀ nù kò sí rí nà ní pé oríṣiríṣi àwọn májẹ̀mú mi kọ́dẹ̀ lómi ò ní ìmáàmù olóbìnrin ní ọjà yàn gbogbo eléyìí kò sẹ́rí kan fún nínú ṣẹ̀ríà èyí tí ṣẹ̀ríà ní á wá gan àní wá èyí tí ṣẹ̀ríà ní á wá lára ìmáàmù ya ummul qawma aqra'uhum li kitabillah bó ni ìmáàmù ṣe máa kùránì tó tajwidu qira'a rẹ̀ ṣe dáa tó gbogbo yín wà ní wá èyí tá nàbí sì ní á wá nù sallallahu alayhi wa sallam àwọn nǹkan méjì ọ̀wá kan láàmà wá kò ní kíní kò ṣe kínní nípa báyìí níta fi yà lọ́bẹ̀ yẹn ni pé ibnu ummi maktum ladani anabu muhammad sallallahu alaihi wa sallam ni kọ́dà yìí máa délé gẹ́gẹ́ bí adélé olórí orílẹ̀-èdè dé anabu muhammad sallallahu alaihi wa sallam. hadithu wa ẹlẹ́kẹta an abi sa'id al-khudri radiyallahu anhu qala rasulillah sallallahu alaihi wa sallam
idha sami'tumul mu'adhdhina faqulu mithla ma yaqulu al-mu'adhdhin. ara ẹ̀kọ́ sunna nabi Muhammad sallallahu alaihi wasallam ní hadith Abi Sa'id al-Khudri gẹ́gẹ́ bí Abu Juhayfa ta wílẹ̀ kan Abu Sa'id náà òun náà ló kọ tiẹ̀ náà Sa'du ibn Malik ló kọ rẹ̀ Sa'du ibn Malik radiyallahu anhu. Amẹ́ríkà gbogbo bí dáa bá ti ń rádìí Abu Sa'id al-Khudri náà láàmà gbọ́ bàbá Sa'id kò burú kéèyàn ọmọ fòkọ́ ọmọ pè yàn. Abu Sa'id al-Khudri Sa'd bin Malik radiyallahu anhu sahabi ni bàbá rẹ̀ náà radiyallahu anhuma torí pé nínú àwọn tí wọ́n pa sí ogun Uhudu lẹ́yìn anabi Muhammad sallallahu alaihi wasallam tí wọ́n tẹ̀lé anabi lógun tí wọ́n ṣe istishhadu ń bẹ ara wọn ni Maliku bàbá Abu Sa'id al-Khudri kọlọ̀ kí ọ̀sẹ̀ àlékún kẹ àti yọ́nú fún àti gbogbo àwọn sahabi anabi Muhammad sallallahu alaihi wasallam. Abu Sa'id wà min afqahi sahaba nínú àwọn sahabi tó mọ fíkíwù jù ní Abu Sa'id al-Khudri wà kìí sì sàgbàlagbà inú àwọn méèké ni pẹ̀lú tẹ́lẹ̀ yìí náà jẹ́kọ̀ọ́ fún wa àti sọ́tí Ibn Abbas fún wa rí bí èyí wọ́n wá mẹ́ni pé ọmọ ọdún mélòó ni ọ́ bí yẹn bá nímọ̀ nípa ṣẹ̀ríà nípa nǹkan bí bọ́rọ̀ bá délẹ̀ mọ́sálásí àbí nǹkan irú wọn ni ẹ pè ibi tá a ti nídìí làákàyè àgbà ọ̀tọ̀ àmọ́rọ̀ ṣẹ̀ríà àfi ká pè ní ọba mọ̀ Abu Sa'id al-Khudri tá a fi mọ̀ pé náà ọmọ kéékèèké sọ̀hábẹ́ ni wa min afqahi sahaba nínú àwọn tó sì mọ̀ ń pa ṣẹ̀ríà tó mọ̀ fíkíù jù lọ wà nínú ogun Uhudu ta ni wọ́n ti pa bàbá Abu Sa'id Abu Sa'id ó lè àǹfààní àti lógun Uhudu kí ló dé tí òjò lọ ara àwọn tí ń gbà tí wọ́n kọ́ àwọn ọmọ ogun kalẹ̀ tán tí wọ́n yọ ọ́lẹ̀ pé ìwọ̀ ìkéré wọ́ ara àwọn l'Abu Sa'id wà ń bẹ̀ jọ náà àwọn méjèèjì gbà ní ìsìnkú àwọn ọkọ̀ máa sá pé àwọ̀ tí dàgbà àwọn máa fẹ́ káwọn orí ẹrù àgbà láti kékeré gan àwọn ni wọ́n wà àwọn sọ̀hábẹ́ àgbàlagbà ni wọ́n wà ní ìwọ sì kéré náà kọ́ra ń bẹ nínú tẹ̀kan pé ọ̀kan náà àwọn sọ̀hábẹ́ anábọ̀ Muhammad sallallahu alaihi wasallam ńgbà àwọn yọ̀ọ́lẹ̀ ní inú ogun kan ìwọ̀n gba òun sì lágbára kan rí òun ara òun kẹ̀kẹ́ báyìí òun dàgbà ọmọ èké ni ọ ní ọ̀dà ẹ̀sì tẹ́sì fún ọba ní ọ̀dà mọ́ ẹnìkan náà tó dóye ẹjọ́ jìjàkadì ọba ńlá ń tọ̀ àwọn ọ̀tún ológun lóòótọ́ dípò pé eléyìí ká má fi rẹ́rìn ọ̀pọ̀lọpọ̀ nǹkan lónìí ni ẹlòmíràn máa wá ńgbà tó bá dọ̀rọ̀ ìsìláàmù ọ̀rọ̀ ká lo làákàyè àbí ká lo ara wa àbí ká lo owó wa ńgbà ní ọmọ àmọ̀pọ̀ méèké lòun gbogbo eléyìí náà kò bá a mú ẹwà Abu Sa'id al-Khudri àti mí nínú àwọn sọ̀hábẹ́ náà àwọn ni wọ́n ti ra àwọn pé kọ́ àbítọ́wé ká gbàlagbọ́ lọ pé ẹjá wa náà wà al-janna Abu Sa'id al-Khudri ń bẹ nínú àwọn tí ustasghiru fi ghazwati Uhud nínú àwọn tí wọ́n ní wọ́n kéré nínú ogun Uhud lọ́wọ́ ìtumọ̀ eléyìí ni pé Abu Sa'id al-Khudri Anas bin Malik Abdullah ibn Abbas Abdullah ibn Umar Abdullah ibn Amr bin al-As radiyallahu anhu gbogbo àwọn tá a dákọ̀ ọmọ kéékèèké ni wọ́n láyé ànábì àwọn ni wọ́n sì jágbà fa táǹkà dí fi wọn lónìí kí ọlọ́nkọ́ bá wa ṣe lọ́kùn àlékún ìyọ́nú fún gbogbo wọn. ntí Abu Sa'id gbà wá nù hadith yìí ni pé bẹ́ẹ̀ bá gbọ́ tí mu'adhdhin bá ń pèrún faqulu mithla ma yaqulu al-mu'adhdhin irun tí mu'adhdhin ń wí wọ̀nyí náà máa wí èyí ni pé wọ́n yẹn máa wá pèrún kéèyàn máa wá rojọ́ àbí kí wọ́n máa pèrún kéèyàn kàn wá dákẹ́ kọ́ mọ́ màá tó yẹ kí mùsùlùmí ọmọ wí faqulu mithla ma yaqulu al-mu'adhdhin bọ́ bá gbọ́ tí mu'adhdhin làdáni bá ní Allahu akbar wọ́n náà wí tiẹ̀ ń jẹ́jẹ́ ni o wọ́n náà pé Allahu akbar wọ́n bá ní ashhadu an la ilaha illallah wọ́n náà wí tiẹ̀ náà jẹ́jẹ́ ashhadu an la ilaha illallah ẹnu bìkan tí làdáni ó wí ó ti yàtọ̀ fún tiẹ̀ bó ṣe wá nù hadithi mi òun nígbà tí làdáni bá ní hayya ala salat ń pè yàn pé ẹ wá kírun nù ìwọ ò sì pé irun tó wùn yóò lo kèdépò tó mọ̀ wí fáwọn èèyàn pé hayya ala salat ló fi wá nù hadithi pé kí ni wọ́n máa wá wí ń gbà wọn la hawla wala quwwata illa billah bàbá tó ní hayya ala al-falah ó wí la hawla wala quwwata illa billah gbogbo yòókù gbogbo ntí mu'adhdhin bá ń wí bàbá ní la ilaha illallah ìwọ náà ní la ilaha
illa Allah. So eléyìí náà ń bẹ nù ẹ̀kọ́ tí ó yẹ ká mọ̀ pé bí wọ́n bá ń pèrún kọ́ tí ẹ̀ bá mu kọ́dà bẹ́ẹ̀ yóò tí ì máa ń ta wí náà wọ́n máa pèrún kéèyàn máa rojọ́ ọ̀bá mu rárá ó lòdì sí sunna anabu Muhammad sallallahu alaihi wa sallam. ara ẹ̀kọ́ àdánù mo rò pé hadithu àdánù ti tán ara ẹ̀kọ́ àdánù ni anabu Muhammad sallallahu alaihi wa sallam ó ní bẹ́ẹ̀ bá gbọ́ tí mu'adhdhinu ń pèrún ẹ̀ máa wí tí ń wí bọ́ bá wá wí tán ẹ̀ wá ṣàdúà àdúrà tá nàbì ní a máa ṣe allahumma rabba hadhihi ad-da'wati at-tamma was-salati al-qa'ima hati muhammadan al-wasilata wal-fadila wab'athhu maqaman mahmudan alladhi wa'adtahu ọ̀tánbẹ̀wò à ń gbọ́ táwọn míì fi innaka la tukhlifu al-mi'ad kún lónìí kò sínú àdìsí bẹ́ẹ̀ o kò sínú àdìsí bẹ́ẹ̀. wab'athu maqaman mahmudan alladhi wa'adtahu anabi níbi yẹn bá wí eléyìí tí wọ́n bá tọ́jú ọmọ òun la bí wọ́n bá ti pẹ̀rún tán tó gbọ́ tó wù jí mu'adhdhinu wí tó wá ṣerú àdúrà yìí anabi ní hallat lahu shafa'a anabi lóun garanti wẹ níbẹ̀ látàyé pé nínú àwọn tó ń wọ́n sí pẹ̀lú al-qiyama lọ́wọ́ so ẹ dákun ẹ já mọ̀ ní pàtàkì ẹni tí ó bá mọ̀ kí ọ kọ́kọ́ kọ́lọ̀ kó ṣe rọrùn fún wa nípa ọ̀rọ̀ àdáni náà ó ṣeni lè mọ̀ pé ó kéré kẹ́ tó máa gbọ́ páwọn èèyàn ń jà sí làdáni lónìí àfi ìmáàmù èmi mo fẹ́ jẹ́ ìmáàmù èmi lọ tọ́ sí ìmáàmù ànábì sí ìròyìn ládàá ti kọ́dà àwọn àfa onímọ̀ ikhtalafu pé àdánù ló ní ládàá ju ìmáàmù lọ ni àbí ìmáàmù ló ní ládàá ju kéèyàn jẹ́ mú làdáni lọ lóore ju lèmọ́mù lọ ní àbí lèmọ́mù ló lóore ju làdáni lọ kọ́dà àwọn onímọ̀ fi mọ̀ ara wọn bẹ́ẹ̀ làwọn wà á mọ rírì rẹ̀ mọ́ lónìí anábọ̀ Muhammad sallallahu alaihi wa sallam anábì ní law ya'lamu an-nasu ma fi an-nida'i was-saffi al-awwal thumma lam yajidu illa an yastahimu alayhi lastahamu. anabi sallallahu alaihi wasallam ní báwọn èèyàn bá máa ti ń bẹ́ ń bi nǹkan méjì ní lórí àti ládàtọ́ pọ̀ kí ni nǹkan méjèèjì náà an-nida kéèyàn máa jẹ́ làdáni kó máa pèrún was-saffil awwal kéèyàn ó sì máa kírun sáfù alákọ̀ọ́kọ́ ẹlòmíràn mẹ́lẹ̀ yìí náà kọ́dọ̀ òun lọ́kọ́ dé mọ́sálásí yóò wá lọ fi ẹ̀yìn ti ìgànnà ẹ̀yìn mọ́sálásí tí sáfù àkọ́kọ́ fi wá kún ẹ̀kejì ó kún bọ́yẹ̀ kẹta ni ó tó wá jọ́ ẹ̀ anabi ní ó bá ipá àwọn èèyàn mọ rírì ni ká máa pèrún ni àti ká máa kírun ní sáfù alákọ̀ọ́kọ́ ni thumma lam yajidu illa an yastahimu alayhi kò bá dìjà débi pé tí wọn bá máa fi yanjú ẹ̀ ní pé èmi mọ̀kọ́ dé ọ̀dọ̀ ẹja ta kúrẹ́ hàn ẹni ọba mú èmi ní pèrún wọ́n ló pèrún ọ̀dà ẹja kọ́kọ́ wa kẹ́nìkan mú ẹni tí tọ́ba lè débẹ̀ anabi ní wọn bá máa ṣe bẹ́ẹ̀ tí wọ́n bá mọ tí ń bẹ́ẹ̀ ni àmọ́ lónìí ọ̀rà bíi pé ọ̀pọ̀lọpọ̀ kò sígbà wulẹ̀ ń tiẹ̀ ń pa fẹ́ jẹ làdáni àfi ìmáàmù sì léwu púpọ̀ bó ṣe ní ládá tó náà ló léwu torí pé níbi ìgbà tí èèyàn ní gbogbo àwọn tí ń bẹ lẹ́yìn wọn bọ́ tí wọ́n sí ń lọ́rùn ni bí èèyàn bá mọ tí ń bẹ ń bẹ ládá rẹ̀ pọ̀ o àmọ́ responsibility tó lágbára ni so eléyìí náà kò jẹ́ nínú ẹ̀kọ́ tá a kọ̀ pé bí èèyàn bá láǹfààní àti máa pèrún ọ̀dà púpọ̀ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ anábùwà Muhammad sallallahu alayhi wa sallam wallahu ta'ala a'lam wa sallallahu wa sallam wa baraka ala nabiyyina Muhammad wa ala alihi wa sahbihi. sallallahu alayhi wa sallam. wọ́n ti mú wọn kí wọ́n kí òkè kọ́kọ́ mú nọ́mbà rẹ̀. mo gbọ́ pé wọ́n ti rí oṣù ní Maka àti Medina nílẹ̀ Saudi Arabia nípa báyìí insha Allah ní ọjọ́ mẹ́jọ tí í ṣe Sunday òun lọ́jọ́ Àràfá Monday ni ó máa jẹ́ ọjọ́ Iléyá inú tó dáa jù tánàbà Muhammad sallallahu alaihi wasallam ní ká máa ṣe pé as-sawmu yawma Arafa kéèyàn máa gbà àwẹ̀ lọ́jọ́ Àràfá
ẹni ọlọ́run bá ní kọ́rọ̀ lọ́rùn bẹ́ẹ̀. ànábì ní sawmu yawmi Arafa yukaffiru sanata qablaha wa sanata ba'daha. ààwẹ̀ ọjọ́ kan ọjọ́ àràfà yìí ó lè pèsè ọdún méjì rẹ̀, ọdún kan tí ń bọ̀ àtọdún kan tó kọjá. ẹ dákun níjọ́ mẹ́jọ kí gbowó fi sọ́kàn bẹ́ẹ̀. bí yẹn bá lè gba àwẹ̀ kó tó tójọ́ mẹ́jọ náà, ànábì Muhammad sallallahu alayhi wa sallam ó ní tí láti àná tí wọ́n ti róṣù tí àná ń jẹ́ wáànù Dhul-Hijjah tí ó fi dọjọ́ ọdún, ànábì ní kò sí ọjọ́ ayé tó dáa tó kéèyàn máa fi ṣe ìbádà. àwẹ̀ lèèyàn máa gbà ní, sàárà ló máa ṣe ní, náfìlà lọ, gbogbo ń jẹ́ dáadáa. ànábì ní ma min ayyamin al-amalu as-salihu fiha afdalu aw ahabbu ila Allah min hadhihi al-ayyam al-ashr. قالوا ولا الجهاد في سبيل الله قال ولا الجهاد في سبيل الله إلا رجل خرج بنفسه وماله فلم يرجع من ذلك بشيء صلى الله عليه وسلم. إلينا فيك أكيس واسي. نعم أولا بكوسة كتير وعندي ودي غير ستر في أسوء نحجة وتنوصل ودي أتوبة بقى إيرانية ودي كم يجوز تنوي إسلام بياسي كورا نبي لا تبكي سيدنا نوع ó ń béèrè yóò bá tiẹ̀ tètè rán wa létí bóyá ìdajì dárúsù lónìí a bá fi sọ̀rọ̀ ń pa ẹran iléyá, but lẹ́nu ọba díẹ̀ yìí náà bí èèyàn bá fẹ́ paléyá ara ìtànàbọ̀ Muhammad sallallahu alaihi wa sallam tó sì sọ fún wa pa gbọ́dọ̀ máa ṣe. sínú làlúrí. su'ila shaykhuna Muhammad bin Salih bin Uthaymin rahimahullahu ta'ala. bàbá bin Salih bin Uthaymin tí ó gbọ́ wa náà ti ń gbọ́ kọ́ wọn yẹn, bàbá bin Uthaymin kọ́ lọ́n kọ́ kẹ́ wọn. irú béèrè yìí wọ́n bí Uthaymin kọ́dà àwọn bàbá bin Uthaymin sì kọjá àfa àti sọ̀rọ̀ fẹ́nu, àfa súnà ni wọ́n. ẹ dákun alhamdulilayi kọ́ra bóyá pẹ́ẹ́nu àwa tá n bẹnu mọ́sálásí nìkan náà lèèyàn ń ṣe bábà fún yọ́ta. àwọn tí ò ní fárùngbọ̀n náà ti kú lù, so ọlọ́run ó ṣínà àrísìkí ìrọ̀rùn fún wa. àmọ́ làlúrí ni pé má báyàn fárùngbọ̀n àà eléyìí wọ́n ti làlúrí. àbíkọ́ wọn délé ọ̀yàtọ̀. torí èèyàn lè rán sọ bọ́bá dìgbà tí ó wọ̀ kọ́ fà sókè, kò jẹ́ dandan pé ńgbà tí lọ́ọ̀ ti rán ní lẹ́ǹtì kan bẹ́ẹ̀ náà ní kọ́ máa wọ̀, so èyí wọn kò jẹ́ dandan. so ẹni tí ó wọ̀ òun ní ọdúnlẹ̀ ní ọfà sókè ní èyí wọn kò wọ ara rẹ̀ ó yàtọ̀ fọ́rọ̀ àpá. wọ́n ní bí muhammadu bá ń ṣe kọ́ ọmọ náà faqulu mithla ma yaqulu, irun tí ń wí wọn ẹ máa wí. kí ló jẹ́ wọn wí bẹ́ẹ̀ àwọn náà sọ̀rọ̀ fẹ́nu àti sọ fúnra wa jẹ́ jọ pé ńgbà mí anábọ̀ muhammad sallallahu alaihi wasallam a máa pé ìkọ́ ọmọ náà ní kíni al-adhan, lọ́fi ní bayna kulli adhanayni salat. nípa báyìí ni pé ìkọ́mọ̀ náà wáyé nù súnà pé a lè pè ní àdáni, làwọn fi wá mú ní àmú pé bí mu'adhdhin bá ń ṣe kọ́mọ̀ náà faqulu mithla ma yaqulu, ẹ máa wíru tí ń wíhun náà.
dandan pé bẹ́ẹ̀ bá tó bímọ ni kó tó máa jẹ́ bàbá alámọ̀yìn nínú Islam èèyàn lè mọ kọ́là láti kékeré hadith anabu Muhammad sallallahu alaihi wa sallam tí wọ́n lá nabi máa wá kí Sulaim tí í ṣe ya Anas kí ni bẹ́ẹ̀ ni pé anabu Muhammad sallallahu alaihi wa sallam wọ́n ara buru Anas náà ọmọ ọdún mélòó ni ọmọ eke ni Anas náà àbúrò Anas tó kéré jù lọ kí ni wọ́n ń pè àbúrò Anas ń jọ náà يا أبا عمير ما فعل النغير يا أبا عمير ما فعل النغير النبي نبا سوى بين جونا صلى الله عليه وسلم أميكي tí ó tún tó Anasi ni wọ́n ń pè ní Abu Umair ní pé kìí ṣe dandan pé ọmọ ẹgbẹ́ Abu kìíní tó ti níyàwó èèyàn lè máa jẹ́ Abu nǹkankan nínú ìlànà ni kò sí tó burú ń bẹ̀ àfáwa níbi yẹn bá ti ń jẹ́ Abu nǹkankan tọ́wá di pé ó tún padà wá bímọ ṣé dandan wá ní kó yí Abu yí padà kí ọmọ jẹ́ Abu ọmọ ọkùnrin rẹ̀ tó dàgbà kìí ṣe dandan àmọ́ òun lọ́pàá súnmọ́ àwùjọ àmọ́ kìí ṣe dandan wọ́n fẹ́ máa jẹ́ ìdí ń jẹ́ tẹ́lẹ̀ tí wọ́n ti máa máa nì náà kò sí tó burú ń bẹ̀ náà. ọgbọ́n ọdún bíi tí ọba ní ẹ̀yìn ọjọ́ tí wọ́n àmọ́ bí ó bí àwọn ètò agbẹ́rẹ́ àjùmọ̀ akéde pẹ̀lú ìgbéra ní gbogbo ọjọ́ sátọ̀dẹ̀. nínú amfila alhadithi almutawatir àwọn kan wá ní alhadithu tó bá jẹ́ khabarul wahidi aw al-ahadu min alhadith wọ́n ní la yuhtaju bihi fil aqaid bí a bọ́ bá ṣe pé khabarul wahidi ni o bọ́rọ̀ bá dọ̀rọ̀ àkídà o a nílò hadithu khabarul wahidi fahadha khata'un hadith yìí ní jẹ́ ká mọ̀ pé ní khata'u ní irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ ṣe kọba sharia islam mu kọba sunna nabi Muhammad sallallahu alaihi wasallam ma sahha sanaduhu ila nabi sallallahu alaihi wasallam fa huwa hujja gbogbo hadithi tí a bá ti rí pọ́ lálàáfíà tí ò sí nù pé irọ́ ń bẹ ń bẹ pa nábì wí àbá nábì ò wí túláàsì ni mùsùlùmí gbọdọ̀ lò ẹnìkan ló gbà wá ni èèyàn méjì ló gbà wá ni èèyàn mẹ́ta ló gbà wá ni la farq ìdí ni pé ẹni tó wá báwọn ará Kùbá èèyàn mélòó ni shakhsun wahid èèyàn kan ló wá bá gbogbo odidi ará mọ́sálásí iṣẹ́ ta ní ń jẹ́ fún wọn iṣẹ́ anabu Muhammad sallallahu alaihi wasallam tó bá ipá wọn sọ̀hábí nírú ráàyù tá a wá ń gbọ́ lónìí yìí ni wọn ò bá ní ṣé ebi wọn nìkan lọ ṣẹ̀ṣẹ̀ ń wí ó dìgbà tí ẹ bá pọ̀ tẹ́ ń wí ní eléyìí látò ó lo hadithi amẹ́rì pé kò rí bẹ́ẹ̀ ẹnìkan tí ń wí fún wọn náà wọ́n sì ń yí padà kọ́dà lórí ìrun yẹn náà wọn pa wọn kírun yìí tán tá a bá tún wò tà anabu Muhammad sallallahu alaihi wasallam Abu Musa al-Ash'ari àtẹlómìnú gbogbo àwọn sọ̀hábí anabi Muhammad sallallahu alaihi wasallam anabi a máa gbé nìkan dìde pé àwọn aráàlú báyìí o ìwọ máa lọ kọ́ wọn ní ìsìláàmù ń bẹ ẹnìkan ṣoṣo. ǹjẹ́ wá rí gbọ́ pé àwọn aráàlú tàbí Musa al-Ash'ari lọ bá abẹ́lómi wọ́n sọ fún pé a lè gba hadithi rẹ̀ nítorí pé khabarul wahidi nípa báyìí àwọn tá a jẹ́ ọmọ kéwú tá a bá ríru eléyìí kan nù tíra ká mọ̀ pé khatọ̀ ò ní ọba tí ń bẹ nù àkọọ́lẹ̀ anábọ̀ Muhammad sallallahu alaihi wasallam níta ma wá ń pa hadithi ni pé hadithi yìí fẹsẹ̀ rinlẹ̀ àbí kò fẹsẹ̀ rinlẹ̀ hadithi tó bá ti jẹ́ hadithun hasan aw hadithun sahih yajibu al-amalu bihi mutawatiran kana aw ahada hadithi tó bá ti lẹ́sẹ̀ lẹ̀ tí ìsìnàdù rẹ̀ tó dúró tí ò sí rọ́ńbẹ́ ẹnìkan ló gbà wá ní o èèyàn méjì ní èèyàn mẹ́wàá ní o túláàsì mùsùlùmí gbọdọ̀ lò ó eléyìí ní jẹ́ súnà anabuwa Muhammad sallallahu alayhi wa sallam. min fíkì hadha alhadith nínú fíkì wò hadith yìí òun ni pé bẹ́ẹ̀yàn bá ń kírun lọ́wọ́ ó dénú ìlú kan ọmọ bíi tí kíbùlà wà ó wá gbìyànjú gbogbo bágbára rẹ̀ ṣe mọ́ pé ọ̀nà bú ní òòrùn tí ń yọ gbogbo tí ìmọ̀ tóun náà ní pé èèyàn fi máa júwe pé ìbò kíbùlà wà ọgbà gbogbo ìyànjú yìí
ọba kọjú sí ibi tó rò pé kíbílà ni. ńgbà tí ó kírun ó ti wà lórí tàṣáhùdù kọ sálámà àbí nkíraka ẹlẹ́ẹ̀kejì lọ́wọ́ lápèjúwe kakọ́ mú àpèjúwe yẹn ó ti kíraka ẹ̀raka ẹ̀yọ̀ kan lẹ́nìkan bá dé lọ́ba sọ fún pé àfáàǹbí tẹ́ kọjú sí ìkí kíbílà o ọ̀nà báyìí ni kíbílà. ǹjẹ́ àrùn tó ti kí tẹ́lẹ̀ bàjẹ́ yóò tún rẹ̀ bẹ̀rẹ̀ àbí yóò mọ kírun rẹ̀ lọ? èsì ń bẹ nù hadith yìí yóò yíjú padà síbi tí wọ́n júwe fún kò sí nítorí ẹ̀bà yìí tó ti kí jẹ́ nù nítorí báwọn ará Kùbá ṣe ṣe nù yẹn Ànábì Muhammad sallallahu alaihi wasallam sì gbọ́ ó sì fara mọ́ bẹ́ẹ̀ nípa báyìí bí yẹn bá wà lórí irun tó kọjú síbòmíì tí èsè kíbílà tó wá rẹ lòmíì tó wọlé bí ẹ dákun bí tẹ kọjú sí wọn ọ̀nà bẹ̀kọ báyìí ní kíbílà túláàsì ní kó yí padà lórí irun nìna kó kọjú sí kíbílà àmẹ́yìí tó ti kí tẹ́lẹ̀ tí ò kọjú sí kíbílà kò nídìí kó tún kí mọ́. ọ̀dà béèyàn bá ti wá sálámà ńkọ́ ó ti kírun tán ó ti sálámà ó jáde kó mọ́sálásí níṣẹ̀ṣẹ̀ wá ń gbọ́ tẹ àbó ẹnìkan wá wọlé lọ́ba rí tẹ́nìyẹn kọjú sí bòmí yàtọ̀ sí ibi tóun ti kọjú sí. ó wá béèrè pé ṣé mo lè kọjú sí ọ̀nà àńgbò lẹ́yìn tí kírun ìyá rẹ̀ náà ibi tẹ́ kọjú sí wọn ọba mu kíbílà ní eléyìí. الصواب ليست عليه الإعادة kò jẹ́ dandan fún kótó kí pẹ̀lú tọ́ba ṣe pò ti gbìyànjú lópin bágbára rẹ̀ ṣe mọ láti mọ bó láti mọ kíbílà kì í ṣe pé ń tọ́ka wọnú ìlú àbọ̀wọ̀ nìkan tí ò wádìí tí ò béèrè tí ò gbìyànjú kankan pẹ̀lú mọ̀ kankan tó ní tọ́kàn ní ẹ bí o kò síbi tọ́lọ́hún ò sí ẹja kírun báyìí náà irú eléyìí ń bọ́ bá kírun bẹ́ẹ̀ bí wọ́n bá padà mọ̀ pé kíbùlà kó ń kọjú sí túláàsì ni kó tún rùn rẹ̀ kí nínú fíkìwù hadith yìí nìyẹn. nínú hadith yìí àwọn àáfàá oní usulul fiqh wọ́n mú àwọn qawaidu usuliyya kan bẹ́ẹ̀. nínú tí wọ́n mú bẹ̀ ni pé ẹni tí dẹ̀lílù ọ̀bá tí ìdọ́dọ̀ rẹ̀ ti ń ṣe nǹkan kan kò tí ìwà rẹ̀ rí gbọ́ pé nǹkan yìí ò dáa ó sì ti wá ṣe bóyá àrùn náà ní kíni bóyá àwẹ̀ nígbà bákan ní sì ń ṣe mistake lórí tí ń ṣe yìí títí dijọ́ tí ẹ̀rí bá tó wá bá ǹjẹ́ túláàsì ni a wá sọ pé gbogbo òrùn kírun tó ti ń kí látẹ̀yìn òun lọ́ọ́ dà ní òtún rẹ̀ kí àbí lọ́ọ́ tún àwẹ̀ rẹ̀ gbà á tọ́ba yìí pé ní ẹ̀rí dẹ̀lílù ọ̀dọ́dọ̀ ẹ̀ ni tí èsì pòun ni lọ́kọ̀yìn sí dẹ̀lílù kí ni tó máa pé yẹn kọ̀yìn sí dẹ̀lílù kéèyàn wà ń rú lọ́rin àìníṣẹ́ kó gbé dẹ̀lílù ọ̀dọ́dọ̀ kọ́mọ́ mọ̀ pé lamọ̀yìn lọ́mọ ntí ń wá ìjìn lọ bí túláàsì ni ọlọ́ni fas'alu ahla dhikri in kuntum la ta'lamun bẹ́yìn ọba nímọ̀ túláàsì ni kọ́ bẹ̀ ni ọmọ àmẹ́yìn wà nù oko àbọ̀ wà nù bìkan tó yẹ pé òun gan náà ló tún fẹ́ nímọ̀ ju gbogbo àwọn tí ń bẹ ń bẹ irú eléyìí gbogbo ntọ́ bá ṣe títí tí ẹ̀rí pé ntẹ̀ ń ṣe yìí báyìí ni kẹsẹ̀ tó bá fi wá bá kò ní túláàsì pé gbogbo ohun tó ti ṣe nú ẹ̀sìn kó tún máa wá tún ṣe gẹ́gẹ́ bí hadithu ibn umar kílẹ̀ rí ni pé nígbà tí àwọn ará Kùbá rákà kan wọ́n ti kí ni òkú kan wọ́n ti yàn ní wọn ò torí ẹ̀ kí wọ́n ṣe kí ni kí wọ́n tún ìrun wọn bẹ̀rẹ̀ wa aqarrahum an-nabiyyu sallallahu alayhi wa sallam ala dhalik anabi náà sì fara mọ́ bẹ́ẹ̀ lára fíkìwù hadithi wa tí a kà lónìí nìyẹn. الحديث الثالث عن أنس بن سيرين رضي رحمه الله تعالى قال أنس بن سيرين لقب حديثي أنس بن سيرين
òun àti Muhammad ibn Sirin at-tabi'i al-mashhur. Muhammad ibn Sirin nínú àwọn tábì tó gbajúmọ̀ púpọ̀ ni. Òun àti Anas yìí ẹ̀gbọ́n tàbúrò ni wọ́n. Anas ibn Sirin yìí kódà wà nínú àkọọ́lẹ̀ pé irun tí a rí táwọn àfa àbáwọn àgbàlagbà míì máa ṣe lónìí kò burú kí wọn ó gbé ọmọ wa báyàn kọ́ wa ní ọkọ mi mo sì fẹ́ kẹ́ ẹ sọ. Ọ wà nù tàn pé ńgbà tí wọ́n bí Anas ibn Sirin wọ́n wá gbé bá Anas ibn Malik radiyallahu ta'ala anhu sahabi anabu Muhammad sallallahu alaihi wasallam ya ọmọ tá a ṣẹ̀ṣẹ̀ bí ni o. Fasamahu Anasan. Anas ibn Malik ló wá ní ọkọ ara mi ní sọ. Ó dé lẹ́yìn ní kọ́kọ́ ó ní kúníyà ohun tó ń jẹ́ Abu Hamza ní kọ́mọ yìí náà máa jẹ́ Abu Hamza. Fahada Anas ibn Sirin òun náà padà wá jẹ́nu àwọn ọmọ kéwu Anasi. Kọ́dà hadithi tá a fẹ́ kà lónìí náà látọ̀dọ̀ Anasi náà ni ó ti gbà wá. An Anas ibn Sirin qala istaqbalna Anasan hina qadima min ash-Sham. Falaqinahu bi'ayni at-tamri. Anas ibn Sirin ní ńgbà tí Anas ibn Malik ń darí bọ̀ láti ilẹ̀ Sham. Anas ibn Sirin ilẹ̀ Iraq ló ń gbé nílùú tá ń pè ní Al-Basra. Ìlú Basra ń bẹ dòní ibẹ̀ ní Anas àti Muhammad ọmọ ìyá rẹ̀ tí ń jẹ́ Muhammad ibẹ̀ làwọn méjì gbé. Anas náà ibi tí Anas náà padà kó lọ lẹ́yìn ikú Ànábì Muhammad sallallahu alaihi wasallam Basra nílẹ̀ Iraq yìí náà ni. Anas ibn Sirin wá ní lọ́jọ́ kan tí Anas ibn Malik ń bọ̀ láti ilẹ̀ Ṣáàmù tá a lọ pàdé rẹ̀. Falaqinahu bi'ayni at-tamri. Ibi tá a ti pàdé rẹ̀ ńjọ́ náà ní jẹ́ Aynu at-Tamri. Ibi tí wọ́n ń pè ní Aynu at-Tamri náà ń bẹ dòní nílùú tí wọ́n ń pè ní Al-Anbar nílẹ̀ Iraq lónìí a lè ti máa gbọ́ nóròyìn. Ìtumọ̀ Aynu at-Tamri ni pé làbídùn pọ̀ ń bẹ púpọ̀ lọ́jọ́ wọn sọ ní Aynu at-Tamri. Ibẹ̀ ni Anas ibn Sirin láwọn ti pàdé Anas ibn Malik ńjọ́ yìí. Fara'aytuhu yusalli ala himarin wa wajhuhu min dhal janib ya'ni an yasari al-qibla. Anas ni mo rí pé Anas ibn Malik ń kírun lórí ràkúnmí rẹ̀ tó gùn. Ibi tó sì kọjú sí àtúnwọ̀n àti ràkúnmí Anas ibn Sirin náà júwe pé an yasari al-qibla. Lẹ́gbẹ̀ẹ́ àlàáfíà qibla ni wọ́n kọjú sí ńjọ́ náà. فقلت رأيتك تصلي لغير القبلة oni mo wá bi Anas pé mo rí ọ tó kọjú sí bòmí yàtọ̀ sí qibla ńgbà tó ń kírun lẹ́ẹ̀kan. فقال لولا أني رأيت رسول الله صلى الله عليه وسلم يفعله ما فعلته. Anas ní tí bá ṣe pé mo rí pa Ànábì náà kírun báyìí sallallahu alayhi wa sallam ma fa'altuhu èmi náà bá ti kí. Hadithi yìí tá a bá mú pẹ̀lú hadithi Ibn Umar alákọ̀ọ́kọ́ ìtumọ̀ kan náà méjèèjì mú wa ìyẹn ni pé ọlẹ́tọ̀ bẹ́ẹ̀ yẹn bá wà nínú mọ́tò rẹ̀ ni èyí tí ó fi máa rojọ́ àbáwá nù pléènì àbáwá nù ọkọ̀ ojú omi àbí ń gẹ̀ẹ́sìn kódé èèyàn lè máa yan náfìlà fọlọ́n tí ó sì tún máa gbalada kódà kò jẹ́ dandan kó yẹ pé mọ́tò yìí kọjú sí kébìlà bàbá ti jẹun náfìlà lè yan kí gbogbo bí mọ́tò bá kọjú sí kéèyàn máa yan náfìlà lọ kò sì nídìí kọ́ máa wá dààmú ara ẹ̀ pé mo fẹ́ forí kanlẹ̀ nínú mọ́tò yúmi ó bẹ̀rẹ̀ sí orí rẹ̀ ní ọmọ fi sàpẹ̀rẹ̀ yóò jórí wọn lọlẹ̀ díẹ̀ bàbá fẹ́ rùkú bàbá fẹ́ forí kalẹ̀ yóò jẹ́ kọ́ lọlẹ̀ ju ti rùkú lọ. hakadha fa'ala nabiyyu sallallahu alayhi wa sallam anabi wa Muhammad sallallahu alayhi wa sallam náà ṣe eléyìí fi hàn wá bó ní Islam ṣe rọrùn tó láti practice kọ́dà bí yẹn ń bẹ nínú mọ́tò kọ́dà bí yẹn ń bẹ lórí ẹṣin kọ́dà wà nínú plane wà nínú ọkọ̀ ojú omi ó lè tún máa yan náfìlà tó máa gbala.